Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. A kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ ò dùn bí. Àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Gbogbo ọmọ Yorùbá, Ọlọ́run máa tún ti ṣe pẹ̀lú ìròyìn ayọ̀ tí mo mú wá yìí. Ìròyìn àlàáfíà, ìròyìn ìtura rèé o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti padà fún bàbá Tinubu ní ọ̀rọ̀ o. Wọ́n ní dandan láà àfi kí bàbá Tinubu ṣe nǹkan tí àwọn fẹ́. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́, wọ́n ní gbogbo àwọn tó ń dìde fún self-determination gbogbo wọn pátápátá ni àwọn máa release tó dẹ̀ jẹ́ pé ipá bàbá Tinubu kò ní lè kà wá mọ́. Wọ́n ní dandan ni fún bàbá Tinubu o. Allegedly, wọ́n ní àwọn máa release àwọn tó ń dìde self-determination tó ń dìde àti pín tí wọ́n dìde àti lọ. Wọ́n ní àwọn máa release wọn tí bàbá Tinubu bá kọ̀ láti ṣe nǹkan tí àwọn fẹ́. Ǹjẹ́ ẹ mọ nǹkan tí wọ́n fẹ́? Wọ́n ní ìjọba Nàìjíríà ó gbọ́dọ̀ yọ Sharia law nínú constitution. Wọ́n ní ó gbọ́dọ̀ yọ Sharia law tí wọ́n bá fẹ́ kí àwọn dá sí ọ̀rọ̀ agbésùmọ̀mí tàbí tí wọ́n bá fẹ́ pa agbésùmọ̀mí. Wọ́n gbọ́dọ̀ yọ Sharia law nítorí wípé Sharia law yìí gangan òun ló ń fún àwọn agbésùmọ̀mí ní agbára. Sharia law tá à ń sọ yìí òun ló ń fún wọn ní agbára láti máa ṣe bó ṣe wù wọ́n. Tí ẹ bá dẹ̀ fẹ́ pé ẹ fẹ́ kojú agbésùmọ̀mí, ẹ gbọ́dọ̀ yọ Sharia law nítorí wípé 60% àwọn agbésùmọ̀mí under Sharia law ló fi ń ṣiṣẹ́. Tó bá dẹ̀ ti lè di pé ẹ yọ Sharia law, ẹ máa rí pé ẹ máa lè borí ìlàjì wọn, ẹ máa lè kó wọn, ẹ máa lè mú wọn ní ṣíkún nítorí wípé ibi tágbára wọn wà nìyẹn. Àti wípé orílẹ̀-èdè Nàìjíríà is a secular state tó jẹ́ wípé kò jẹ́ kí ẹ̀sìn kankan kí ó reflect nínú constitution Nàìjíríà nígbà tí ó ṣe pẹ́sìn kan ló ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Fún ìdí èyí kò jẹ́ kó jẹ́ pé ẹ̀sìn kejì á máa reflect nínú constitution. Bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá ti lè jẹ́ pé ẹ̀sìn kejì reflect, ó túmọ̀ sí genocide nítorí ẹ ti ń gbè lẹ́yìn ẹ̀sìn kan ju ìkan lọ nìyẹn. Ìyẹn dẹ̀ máa fún àwọn ẹ̀sìn tẹ́ ń gbè lẹ́yìn ẹ̀ ní agbára láti máa ṣe bó ṣe wù wọ́n. Èyí ni àwọn òfin tí wọ́n kà fún bàbá Tinubu láti kọ́kọ́ ṣe náà. Nítorí allegedly a padà gbọ́ wípé ìjọba Nàìjíríà wọ́n ti ń bẹ orílẹ̀-èdè US wípé kó dákun kí wọ́n ṣe pẹ̀lẹ́ kó jẹ́ ká jọ sọ́tù bí ìnùbí. Ìyẹn látàrí Christian genocide tí ó lọ lọ́wọ́ tí ó dẹ̀ jẹ́ pé àwọn orílẹ̀-èdè US wọ́n fẹ́ dá sí. Èyí ló wá mú kí orílẹ̀-èdè US náà kọ́ nípa fún wọn wípé kí a tó lè gbọ́ nǹkan kan tàbí ká tó lè gbọ́ ẹ̀bẹ̀ yín, ẹ gbọ́dọ̀ kọ́kọ́ yọ Sharia law. Ìyẹn ni kọ́kọ́ mo mú wá o. Bóyá lẹ mọ̀ wípé bí àwa Yorùbá ṣe ń jókòó tẹtẹrẹ bẹ́ẹ̀ àwọn Fúlàní wọ́n wá gbogbo ọ̀nà láti gba ilẹ̀ wa. Wọ́n wá gbogbo ọ̀nà láti rí pé àwọn gba ilẹ̀ wa. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn Fúlàní sìn wọ́n ti lọ ṣe ìpàdé? Wọ́n ti lọ ṣe ìpàdé bí wọ́n á ṣe gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ò fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó parun. Bẹ́ẹ̀ àwọn bàbá wa olóyè Adéyẹmọ, Sunday Ìgbòho Òòṣà. Bákan náà àwọn bàbá wa Professor Banji Akíntóyè. Bẹ́ẹ̀ ni o, a dẹ̀ tún kí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Oyè, ikú bàbá yèyé. Bẹ́ẹ̀ ni a tún kí bàbá wa Olúgbọ́n nítorí àwọn bàbá wa wọ́n ṣiṣẹ́ takuntakun láti lè rí pé
Yorùbá Nation parun. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí i pé a gba òmìnira. Nítorí náà ẹ wò ó gbòòsà fún àwọn bàbá wa wọ̀nyí nítorí wọ́n ṣiṣẹ́ gidigidi gan-an ni. Wọ́n ń ṣiṣẹ́ láti lè rí i pé Yorùbá Nation ó bọ́ sí ìmúṣẹ. Ẹ wò ó, ẹ jẹ́ kí n ka àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi, ẹ jẹ́ gbọ́n tí àwọn ènìyàn mi sọ. Bẹ́ẹ̀ ni o, Yorùbá Nation la fẹ́. Orílẹ̀-èdè Yorùbá òun ni ó jẹ wá lógún. No retreat, no surrender. Bẹ́ẹ̀ leléyìí sọ̀rọ̀. Ó ní ṣe rí gbogbo àwọn ìjọba Nàìjíríà, òpùrọ́ ló wà nínú wọn o. Wọn ò ní fẹ́ yọ Sharia law. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti wá yarí wípé wọ́n gbọ́dọ̀ yọ ni nítorí àwọn agbésùnmọ̀mí ò ń ṣe ẹni tí èèyàn lè bá gbélé. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wọ́n wípé wọn ò yàtọ̀ sí ẹranko tí a mọ̀. Wọn ò yàtọ̀ sí ẹranko tí a mọ̀ nítorí abẹ́ ẹ̀sìn ni wọ́n sá sí fi máa ṣiṣẹ́ láabi. Síbẹ̀ wọn ò yẹ kó máa gbé ní àárín àwọn ènìyàn. Torí ẹ̀ náà la ṣe pé ààrẹ orílẹ̀-èdè US ìyẹn Trump wípé kó tètè kó wá gba orílẹ̀-èdè Yorùbá là nítorí àwọn Fúlàní wọn ò dẹ́kun ìwà ìbàjẹ́. Síbẹ̀ àwọn ìjọba wa wọn ò rí nǹkan kan ṣe sí i. Ṣùgbọ́n nísìnyí o, Trump náà ti fèsì allegedly gẹ́gẹ́ bí n tá a gbọ́ ni pé Trump náà ti fèsì. Ó ní òun ṣetán o láti ṣí gbogbo àwọn tó ń jìjà òmìnira sílẹ̀ tí ìjọba Nàìjíríà bá kùnà láti ṣe ohun tí òun sọ pé kí wọ́n ṣe. Bẹ́ẹ̀ ni o, Ọlọ́run yóò dúró tì wá o. Bẹ́ẹ̀ ni, nítorí Oòduà Nation yóò dúró pẹ̀lú àṣẹ Èdùà. Yorùbá Nation ló lè ṣe o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ wo ẹ̀yin tèmi, ẹ wò ó kí ni èròǹgbà tí lórí ẹ̀. Torí gẹ́gẹ́ bí a ṣe rí sí òmìnira tí ń dé bá wa díẹ̀díẹ̀, Ọlọ́run ti ń lànà. Nítorí láti ìgbà tí orílẹ̀-èdè Amẹ́ríkà ti dá sí ọ̀rọ̀ Nàìjíríà, ẹ lọ wo gbogbo rẹ̀ ló ń lọ ní ìrọwọ́rọsẹ̀ láì ní wàhálà, láì lágídí. Kódà ẹ máa rí pé àwọn agbésùnmọ̀mí náà wọ́n ṣe gbogbo ẹ̀, ọwọ́ wọn wálẹ̀, ipá ká wọn pẹ̀lú àtìlẹ́yìn Christopher Musa náà. Ẹ rí i pé wọn ò lè ṣe nǹkan kan mọ́. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá mi like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yẹ̀wò yẹ̀ lọ́tùn lósì pé Yorùbá Nation is the only solution. La fi ń kí yín pé ó dàbọ̀.